ẹjọ́ o sórí àwọn ọkùnrin pé ṣá sórí wa pé ọkùnrin mi à ṣe iṣẹ́ látàárọ̀ dalẹ́ tàbí láti Monday to Friday especially àwọn ọkùnrin tó ṣiṣẹ́ agbára àwa kó wọn yẹn jọ àwa arúbìnrin kan torí pé ó ṣàfẹ́rí nǹkan tó wà lábẹ́ aṣọ obìnrin yẹn àwa bóbìnrin yẹn sọ̀rọ̀ yẹn àwa sọ wọn pé wá o òun ọmọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ ń tòun o owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́ni o mo torí pé wọn náà fẹ́ rí nǹkan tó wà lábẹ́ aṣọ ẹ̀ wà ní o mind wà kó gbogbo yẹn wà kó fún tó wá rí nǹkan yẹn tán ojú àwa wálẹ̀ wà náà wọn wà ní dọ́là tó wọn ti ba ayé jẹ́ o Tinubu ti balẹ̀ ayé jẹ́ o ó rí i pé wọ̀gàn ló balẹ̀ ayé rẹ̀ jẹ́ tàbí mi ni ẹ wà sọ pé ọmọ yẹn owó ẹ̀rọ ọmọ yẹn ẹ̀rọ gan o mo ti achieve mi ó mọ̀ pé wọ̀ gan lọ́wọ́ ti ẹ̀rọ ọlọ́run sí double labour lórí obìnrin ó mú iye ọjọ́ tó fi kówó yẹn jọ owó tó yẹ kó ronú láti fi ṣe nǹkan gidi ní gbèsè ayé ẹ̀ ó mú iye wákàtí tó fi kówó yẹn jọ owó tó yẹ kó ronú lé lórí láti fi ṣe nǹkan gidi ní ayé ẹ̀ ó dẹ̀ mọ̀ pé ó ti ń dàgbà lọ tó bá wá yá wàá máa sọ pé ẹ̀gbọ́n kan rẹ̀ lọ́wọ́ báyìí ló tiẹ̀ mọ̀ wípé ìgbádùn ìṣẹ́jú márùn-ún yẹn wọ́n kọ́ ló gbádùn ẹ̀ jù obìnrin yẹn ló gbádùn ẹ̀ ó lù ẹ́ ní jìbìtì owó ó tún lù ẹ́ ní jìbìtì ara obìnrin yẹn ó lù ẹ́ ní jìbìtì owó ó tún lù ẹ́ ní jìbìtì ara torí wọ́n máa ń gbádùn ẹ̀ jù wá lọ àfi tá a bá fẹ́ tanra wa gbogbo tóbìnrin ń ṣe yẹn kò dùn wọ́n béèrè lọ́wọ́ wọn dáadáa mi eléyìí ò kì í ṣe pọ̀rọ̀ pé àsọdùn kò dùn wọ́n ń gbádùn ẹ̀ ni so àwọn ló ń gbádùn àwọn ló yẹ kó sanwó fún ẹ yàtọ̀ fún obìnrin tó fẹ́ sílé o torí obìnrin tó bá fẹ́ sílé ọmọ ní ọmọ lè rè gbéyàwó as long as wọ́n pé nǹkan tẹ́jọ ṣe dọmọ so ẹ ti jọ compensate ara yín tí àwọn ọmọ yẹn jọ ni wọ́n ni àwọn ọmọ yẹn tẹ́jọ máa ṣe ọjọ́ máa sanjọ́ fún yín ni ṣùgbọ́n obìnrin tó kì í ṣe ìyàwó ẹ tó rí lọ́nà tàbí tó lórí social media tí o múnú ẹ̀ dùn tó tún ní kókó wá tí wọ́n náà tún sanwó ọmọgọ̀ tó wá sọ pé ọwọ́ ẹ̀rọ ìwọ lọ́wọ́ ti ẹ̀rọ ìwọ gangan lọ́wọ́ ẹ̀rọ ẹni pé kí ni ìdẹ́ kọ́mọ̀ ń ta báyìí tó yẹ pé àwọn obìnrin ayé ìsìn bá tẹ̀ ti dá wọn dúró tó dẹnu ìfẹ́ kọ́ wọn máa sọ pé ìfẹ́ wọn máa bèrè wọn ní sọ ọmọ nǹkan tó ń jẹ́fẹ̀ẹ́ sá ìfẹ́ ló lè fẹ́ ní pé bẹ́ẹ̀ yẹn àwọn ò lọ́ọ̀vù ìfẹ́ kẹ̀ ìgbà wọn àwọn ọjọ́ pàdé táwọn ọjọ́ máa sọ̀rọ̀ ìfẹ́ irọ́ jẹ́ káwọn kọ́ bẹ̀rẹ̀ níbì kan so jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbì kan yẹn tó ń sọ fẹ́ yẹn bíìlì ló máa hẹ́ǹdẹ̀ ó máa rí njọ́ kejì ọ̀hálẹ́jọ́ yẹn gan wọ́n máa bẹ̀rẹ̀ ìgbà ní mísà máa mọ̀ pé ara ìyá òun ò yá ìmí máa sọ pé owó léun ti díò ìmí máa sọ pé fóònù òun ò dá screen ẹ̀ ti fọ́ fóònù àbúrò lòun lò ìmí máa sọ pé owó dátà òun máa tán ìtura bí ẹni pé kò ní bí wọ́n ṣe ń live kan tó pàdé ẹ̀ nínú tẹ́ náà wọ́n máa dùn wọ́n máa sọ pé owó ẹ̀rọ sórí pé wọ́n tiẹ̀ gbára sílẹ̀ yẹn kò jẹ́ nǹkan fáwọn obìnrin ayé ìsìn mọ́ ìwọ ló jọ lójú pé mo ti achieve mi owó ẹ̀rọ kò jọ wọ́n lójú mọ́ because wọ́n gbádùn ẹ̀ bí pé ọlọ́run àgbà ọkùnrin mi owó tó yẹ kó fi ṣàgbáríkà láyé ẹ̀ ó ti fi ṣe Father Christmas gbàtórí ẹsẹ̀ máa sí kò bá mọ́ opportunity yẹn ò sí mọ́ so ẹyọ ọkùnrin ẹ̀jẹ̀ ká yára ní kí ṣe pé èèyàn lè support obìnrin tó bá jẹ́ olùgbìnrin alágbàríkà o wá rí obìnrin tó yẹ kó rẹ̀ láti fún ẹ ní ìfẹ́ tòótọ́ tó dẹ̀ láti dúró tiẹ̀ o lè support ẹ o bí a fẹ́ lọ school ni bí a fẹ́ kọ́ṣẹ́ ni bí a fẹ́ tajà ni o lè support ẹ o mi sọ wípé o lè support obìnrin o ìyẹn lè support kódà o lè rán obìnrin ní school tó bá mọ̀ pé ọmọ yìí ọmọ alágbàríkà ni tó tẹ̀ o lè support o lè open shop obìnrin mi sọ pé èèyàn ò lè help obìnrin ṣùgbọ́n pé torí pé o fẹ́ rí nǹkan tó wà lábẹ́ skirt obìnrin yẹn wá sọ pé owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ìwọ náà wá kó yẹn sílẹ̀ wá rò pé obìnrin yẹn ló gọ̀ ìwọ ló gọ̀ wá rò pé ọwọ́ obìnrin yẹn rọ̀ ìwọ lọ́wọ́ tiẹ̀ gẹ́gẹ́ rọ̀ that is the truth sórí ìsún kẹ́rẹ́kẹ́rẹ́ máa ń dìbú iṣẹ́ tó lọ ṣe lẹ́nìí tó mú 10,000 wálé yẹn má fi ṣèṣekúṣe má fi ṣe pátápátá làwọn ń pè bíbá yìí má fi ṣe pátápátá out of that 5,000 you can split it into two you spend 5,000 and you save the remaining 5,000 if you can be doing that every day through your hard labour tó ń ṣe yẹn wá rí pé at the end of the month wọ́n náà ní o ti ní nǹkan at the end of the year you get something in your account then you can plan on it so ilé ayé ṣe rí nìyẹn kì í ṣe pé Dangote dédé jí lọ́jọ́ kan ó kàn dédé bá rẹ̀ as millionaire gba millionaires tán ìgbó yẹn àwọn billionaires ẹ̀wọ̀n kì í ṣe pé wọ́n dédé jíjọ́ kan wọ́n dé gbowó lẹ́gbẹ̀ẹ́ wọn they started somewhere so ó jẹ́ ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo akọ bọ́s mo ti rí kí ni o ti ń pọ̀ jù lẹ́nu mẹ́ta yìí o ti ń pọ̀ jù gan àwa jí a ní dọ́là sún ìyanu ọ̀sẹ̀lẹ̀ Ajọ́madé lórúkọ mi ẹ jọ̀ọ́ bá mi share fídíò ẹ̀ má dàgbà láti subscribe to YouTube channel mi Ajọ́madé TV bye.